Assalamu alaikum wa rahmatulahi ta'ala barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin àti káàkiri àgbáńlá ayé pé ìbùkún Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa. Ní òní yìí, ìdojúkọ ọ̀rọ̀ mi ó dá lórí ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí wa ní orílẹ̀-èdè Nàìjíríà nípa pé ẹ̀kúnwó ìrànlọ́wọ́ lórí epo àbí kò sí ẹ̀kúnwó ìrànlọ́wọ́ kankan. Wọ́n ń fi àsìkò yìí rọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé ìyà yìí tó gẹ́ o, ìyà yìí tó gẹ́ o. A ti rí i pé Yorùbá ní a sì dìbò fún yín lọ́tùn lósì pé Bọ́lá Ahmed Tinubu níjọ́, báàtì níjọ́, Sẹ̀tìmà níjọ́. Ìyà yìí tó gẹ́, ebi ń pa wá, a ò róúnjẹ jẹ, a ò rówó ná. Èyí bọ́dà tẹ́kẹ́ sí sí ebi yìí ti pọ̀ jù. A ń fi àsìkò yìí rọ̀ yín pé bàbá Ahmed Bọ́lá Tinubu ẹ dákun ẹ gbójú wẹ̀yìn o. Lára àwọn àǹfààní kan tí èèyàn máa ń ní lára pé èèyàn máa fi já síwájú, òun náà ni kéèyàn jẹ́ ẹlẹ́yinjú àánú, ẹlẹ́yinjú àánú, ẹlẹ́yinjú àánú. Ibi Àbújá tẹ wà tẹ́ pè ní Aso Rock, oúnjẹ ọ̀fẹ́ lẹ́jẹ̀ o, mọ́tò ọ̀fẹ́ lẹ́gùn o, epo ọ̀fẹ́ lẹ́lò o. Àwa táàrí nǹkan kan lò, ìyà yìí tó gẹ́ o, ìyà yìí tó gẹ́ o. Bàbá Ahmed Bọ́lá Tinubu ẹ dákun ẹ rọra ṣe o. Ẹ̀wọ̀n ìdíkẹ́ nìkan kan ẹ̀wọ̀n ìdíkẹ́ kó tì í tì kùtì. Ebi yóò dá o, ebi yóò dá. Àwa tá a jẹ́ ọmọ olóòtú Nàìjíríà, kìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wa púpọ̀. Èyí ibi iṣẹ́ àárí lọ, ọjà tá a gbé kalẹ̀ a ò rí tà. Èyí láti rà mọ́ nílé ìwé ó nira fún wa o. Nítorí ìdílé yìí, ẹ ronúpìwàdà kẹ́ ẹ mọ tẹ́ ẹ bá ń ṣe o. Ẹ ronúpìwàdà kẹ́ ẹ mọ tẹ́ ẹ bá ń ṣe. Àwọn láti mẹ́sẹ̀jì fún yín jọ ni pé congratulations, congratulations. Òótọ́ la sọ bẹ́ẹ̀, but ìyà tó gẹ́ nítorí ìdílé yìí, Ọlọ́run yóò bá ràn yín lọ́wọ́, yóò bá ràn yín ṣe. Ẹ gbìyànjú kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kíní tí ó padà kíákíá. Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ó ti dẹnu kọlẹ̀ o. Tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá kó l'Àbújá ẹ mọ̀ tá à ń sọ yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna Allaha yuhasibu alladhina yuhasibuna nasa fi dunya. Ó ń dájú Ọlọ́run yóò fìyà jẹ àwọn kan. Àwọn Ọlọ́run fẹ́ fìyà jẹ, òun náà ni àwọn tẹ́ pé wọ́n ń fojú àwọn èèyàn ráre nígbà tí wọ́n wà láyé ń bì. Ṣùgbọ́n ẹ mọ̀ kíní kan dájú pé ẹ jí iṣẹ́ yín jọ ń gbéǹde àlìkíyámọ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé kulukum ra'in wa kulukum mas'ulun an ra'iyati. Àtẹ̀mí àtẹ̀yìn adáranjẹ ni wá o. A ó sì jíyìn pé bó la sì dáranjẹ wá sí láyé tá a wà yìí. Nítorí ìdílé yìí, bàbá wa ó dọwọ́ yín, ó dọwọ́ Ọlọ́run. Ọlọ́run yóò kọ́ yín máa ṣe o. Wala hawla wala quwwata illa billah al-ali al-azim.